gbogbo ẹ̀yin tẹ́ máa ń dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ ọdún Christmas, tẹ́ máa ń sọ kòtòkòtò káàkiri lórí ọ̀rọ̀ ọdún ọlọ́dún, ṣé ẹ tún máa bẹ̀rẹ̀? Ẹ tún ti dé. À ń jẹ́ ìkúrúkú tó tún dọwọ́ sínú àwo. À ń lọ́gun kífẹ́ wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kan tún máa dá wàhálà lẹ̀. Ẹ jọ kí ló kàn yín pẹ̀lú ọdún ọlọ́dún? Kí n tẹ̀ tún máa tẹ̀síwájú. Ẹ wá gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé kí lọ́kàn Mùsùlùmí pẹ̀lú December ẹ̀jọ́ mo nígbàgbọ́ pé nǹkan pọ̀ tá a lè ràn. Tí Christian bá fún ọ lóúnjẹ Christmas tí ó bá wọ̀ ọ́ ní problem. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká fi nǹkan tí ò nítumọ̀ dá wàhálà lẹ̀. Ẹ̀sìn kọ́ la fi ń darí ìjọba orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká ṣe sùúrù fúnra wa. Pàápàá jùlọ àwa oníwàásù, àwa sọ̀rọ̀sọ̀rọ̀, kì í sàsìkò yìí ló yẹ ká ṣẹ̀ṣẹ̀ wá gbé wàásì jáde ọjọ́ yẹn kọ́ ni wọ́n bí Jésù. Kí ló kàn ẹ́? Kò yẹ kẹ́ ẹ bá wọn, ẹ má wọrí. Wọ́n dà báwo lọ fẹ́ láre mi àti kí lè yá ọkọ̀la káwọn kírísítẹ́nì wá gbé megaphone kán máa sọ pé ẹbọ làwọn mùsùlùmí yẹn fẹ́ pa lọ́la o. Kàn jẹ́ ká wo bó ṣe fẹ́ rí lára wọn. So wáyé tí a ṣe kí kálukú wà lálàáfíà. Wọ́n bí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Kí ló dáa tá a lè ṣe? Ó ṣe Ọlọ́run afṣu salama bainakum. Nǹkan tó lè jẹ́ ká láàfíà ó kárí ni ẹ mọ̀ ṣe. Àwọn wáàsí kan wà táìmù tẹ́ ẹ bá ṣerú wáàsí yẹn sí kò ní jẹ́ ká láàfíà ọjọ́ wa yóò dá wa lálẹ́. Alukurani sọ fún wa nìkan pé ẹ má bu Ọlọ́run tẹ́nìkan gbà lọ́lọ́run ẹ o, torí tẹ́ ẹ bá bu yóò fi òkò ránṣẹ́ sóhun Ọlọ́run yín o náà. Ẹ dákun ẹ má wọrí. Kò wáàsí yín ò ní dùn débi kí gbogbo èèyàn gba Islam tẹ́lẹ̀. Kò sí lákọọ́lẹ̀ Ọlọ́run. Ráìsì Christmas ò sì ní dùn mọ́ gbogbo alẹ́ nu débi káwa náà ò di Christian. So kálukú wàláyà máa bẹ bẹ́ẹ̀ náà ni. Walau sha'a rabbukum ó ń tẹ̀mí Ọlọ́run ọba yín bá fẹ́ ni. Laja'ala an-nasa ummatan wahida. Ọlọ́run tí ń bá fẹ́ ni máa ní kí gbogbo yín ó jẹ́ bákan náà. So ẹ jẹ́ àrí pé differences náà Ọlọ́run ló yọ fún wa. Ohun tí wọ́n tún wá máa fi kún ọkọ̀ burúkú tó ń pa wá Mùsùlùmí tẹ́lẹ̀ ẹ dákun ẹ jẹ́ àfọ̀dẹ̀. Ó tó bẹ́ẹ̀ yẹn sà, bàbá wa mi ọlọ́ba dúró tí yẹn ṣe gan sà. Ṣé gbogbo wa ti gbọ́? Àwa oní kàtàkàtà, a máa sọ nǹkan tí ò nítumọ̀, a máa bà nǹkan jẹ́ káàkiri. Ẹ máa ní oúnjẹ Christmas, oúnjẹ kìnìkan, ẹjọ́ kí ló kàn torí Ọlọ́run? Ṣé bàbá ń ṣọdún léyà tiwa tàbá ń ṣètùnú àwẹ̀ tiwa? Ẹjọ́ tá a bá fún wọn lóúnjẹ tí wọn kì í gbà, ẹjọ́ torí Ọlọ́run. Ṣé rí àwọn kankan wá jẹ́ wípé ó yẹ kí àwa náà fún ara ká máa rí sísìn? Ẹjọ́ kí ló wà nínú pé àwọn ọlọ́dún ṣọdún wọ́n dẹ̀ fún wa lóúnjẹ, a bá wọn fi ìdùnnú àti ayọ̀ àfi jẹ, àfi gbà á dẹ̀ fi jẹ. Ẹjọ́ torí Ọlọ́run, ṣé ẹ̀sìn kan ṣe irú àlàyé ni? Ṣé Ọlọ́run tó ṣe ẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ ṣé kò mọ nǹkan tó ń ṣe ni? Àbí ṣé ẹ wo gbogbo àwọn nǹkan tí àti ẹ̀ ń dá wà lára tá à ń dá lẹ̀ lórílẹ̀-èdè tàwa yìí gan-an, ó ti ẹ̀ fẹ́ máa jẹ́ kí ṣé àwa fúnra wa, àwa tá a jẹ́ ẹlẹ́sìn ká kọ́kọ́ fi tìjọba lẹ̀. Àwa tá a jẹ́ ẹlẹ́sìn tá a gbé ẹ̀sìn rù báyìí, àwa ni trouble Nàìjíríà. Àwa ni trouble Nàìjíríà o. Àwa gọgọgọgọgọgọ là ń fa wàhálà tí ìjọba fi ń dààmú. Aṣọ́dún tiwa, àwọn tí kì í ṣe ẹlẹ́sìn tiwa, wọ́n celebrate tiwa. Táwọn ẹlẹ́sìn máa ń ṣọdún tiwọn, káwọn náà celebrate wọn ló dáa náà. Kí a máa wá sọ wípé àwọn kan ni ò dáa, àwa kan ládàá. Ṣé ìwọ tó jẹ́ Mùsùlùmí yẹn gan, ṣé nǹkan tí wọ́n náà ṣe fún ara rẹ̀ ṣé o mọ̀ bóyá ó dáa tàbí kò dáa? Irun tó ń kí gan lójú méjèèjì ṣé òun bóyá Ọlọ́run gbà lọ́wọ́ tàbí Ọlọ́run ò gbà á? Àbí ṣé ìwọ tó tiẹ̀ kírun tán tó lọ́gbọ́n lọ́mọ ṣépè? Àgbọ̀ tó kírun tán tó ń ba tèèyàn kan jẹ́ lẹ́yìn. Ẹja jogun mi náà, ẹja jogun mi. Ẹjọ́ to whom it may concern, ẹ̀yin Christian, ẹjọ́ o, àpòpalẹ̀mọ́ Keresimesi o, àlàjúkú múra ní ìyá o. Tá a bá ti ṣe oúnjẹ, ẹjọ́ nítorí Ọlọ́run, èmi wà available o. Èmi ń jẹun Kérésì o, mo dán jẹun ní ìyá o. Tẹ́ bá pẹ́ di yẹ, ẹ bá ń bu ráìsì tó pọ̀ dáadáa, ẹ bá ń fi dẹ̀ torí ẹ̀. Tọ́kì lẹ bá pa ni, ẹ bá ń fi torí ẹ̀, ẹjọ́ nítorí Ọlọ́run. Àní wàhálà o.
ire o.